àwọn kidnapper ẹ̀rí wọn màmá àrùn. Kékeré kan. Ọ̀rẹ́ bá dúró tì yán. Lu bàbá tí ó múnú ẹ lọ. Lu bàbá tí ó múnú ẹ lọ. Káwé sí wọn dáná. Ọ̀kadà ní kíni? Me, just only. Okay, now they carry them, they go Okada. which Okada? Then me Sunanka. Muhammad Bello. Muhammad Bello. Ó ṣẹlẹ̀ ní alẹ́ àná mọ́júmọ́ èní àwọn bòròró ni wọ́n wá sí omi funfun alọ́nà omi funfun road wọ́n wá láti wá jí àwọn ènìyàn gbé ṣùgbọ́n Ọlọ́run ló yọ ẹni yìí tí Ọlọ́run fi kó yọ tó fi kúrò ní àárín wọn ojú ibi tí ìbọn ti balẹ̀ ń wò yìí o ẹ̀jẹ̀ gan sàn létí ẹ̀. ẹ wo gbogbo etí ẹ̀ bó ṣe ń ṣàjẹ̀. ó sá mọ́ wọn lọ́wọ́ ó escape mọ́ wọn lọ́wọ́ ni ṣùgbọ́n driver tó drive mọ́tò ibẹ̀ la fẹ́ lọ ń sìn so wọ́n ti pa so ẹjọ́ ní Federal Local Government Ọ̀ṣun State ọ̀rá ìgbómìnà omi funfun so ibẹ̀ la ti ń sọ̀rọ̀ baálẹ̀ omi funfun ló ń bá yín sọ̀rọ̀ o so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lélẹ́yìí o so wọ́n ti wọ àdúgbò wa o so àti ń lọ sí ọ̀nà Kwara State ní àti Kwara ni wọ́n gbà wọlé so lélẹ́yìí kẹjú yẹ kà so lélẹ́yìí o. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi àti olólùfẹ́ ìkànnì yìí ẹ kú ọjọ́ mẹ́ta ẹ sì kú gbogbo ọjọ́ ṣe rí a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ Elédùmarè á wà pẹ̀lú wa adílé àti ọ̀nà oníkálukú wa adìmú agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹnikẹ́ni nínú wa ò ní dàwátì ajínigbé ò ní jí wa gbé ẹ dẹ̀ ṣe ẹ kú ìfẹ́ ẹ kú gbogbo ìgbà Elédùmarè á fẹ́ràn ẹ̀yin náà ẹ ṣe ń fẹ́ràn gbogbo wa tá à ń sọ̀rọ̀ ẹ tẹ́ ń dúró tì wá tẹ́ ẹ̀ ń ṣe kóríyá fún wa Elédùmarè á wà pẹ̀lú yín ǹjẹ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gbogbo àtẹni tí mo mọ̀ nínú yín àtẹni tí mi ò mọ̀ ìfẹ́ tẹ́ ẹ ní sí gbogbo wa tẹ́ fi ń ṣe ohun tẹ́ ẹ̀ ń ṣe fún wa Elédùmarè á san yín lẹ́san gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè ǹjẹ́ ìbà Ọlọ́run ọba Elédùmarè ọba akọ́dáyé àṣẹ̀dáyé ọba tán ní òun ló ṣẹ̀dá ohun gbogbo ọba tó mọ̀ wá tó mọ̀ wá ọba tó ṣe pégbà tó mọ̀ wá tó mọ̀ wá kò pẹ́ ẹnikẹ́ni síbẹ̀ kò sì sẹ́nikẹ́ni tó wà ńbẹ̀ adúpẹ́ Elédùmarè gbogbo ọpẹ́ wa àmúwá síwájú rẹ nítorí pé ìwọ nìkan ló tọ́ sí tá a máa fọpẹ́ fún Elédùmarè gbọpẹ́ wa ǹjẹ́ mojúbà gbogbo ajúnilọ mojúbà gbogbo ènìyàn mojúbà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá o adáṣe ló ń hun mọ ìbà ò gbọ́dọ̀ hun mọ mọ́jọ ohun mi o ǹjẹ́ gbogbo ẹ̀yin tí Elédùmarè tó ní ẹ máa súgbà wa ní gbogbo ìgbà tá a bá ti jáde Elédùmarè á wà pẹ̀lú yín ìfẹ́ tí Elédùmarè ní sí yín tó ṣe ró yín lágbára ìfẹ́ náà kò ní parun ohun tó mú yàn ṣàṣìṣe téèyàn ṣe ń pàdánù ohun tí Elédùmarè fún kò ní ṣẹlẹ̀ sí yín ẹ ṣe wá ń dúró ti gbogbo wa ń pé káàbùrú má ṣe wá kójú má tì wá aburú ò ní ṣe àwọn ọmọ tiyín náà ojú ò ní tì yín ojú ò ní tàwọn ọmọ yín ǹjẹ́ mo ní kó rí fún mi gẹ́gẹ́ bí èrò mi sí ẹnì kọ̀ọ̀kan gbogbo wa kó sì rí fún
oníkúlùkù gẹ́gẹ́ bá a bá ṣe jọ ń rò ó síra wa láṣẹ Èdùmàrè. Ǹjẹ́ mo kí baálé ilé, mo kí ìyáálé ilé, mo kọ́mọdé ilé o, mo kí gbogbo àgbà, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kóyún inú, mo káṣẹ ìdí, mo ní yóò yẹ wá, kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ǹjẹ́ mo kí gbogbo lóyè lóyè, gbogbo baálẹ̀ baálẹ̀, mo kí gbogbo lọ́ba lọ́ba, mo ní kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kásẹ̀ pẹ́ lẹ́nu, kọrin kéṣe. Ìrùkẹ̀rẹ̀ ọba adókinni láṣẹ Èdùmàrè. Yóò yẹ gbogbo yín, kò ní yẹ̀ ẹ́ lẹ̀, lágbára àti láṣẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe pé kílẹ̀ Yorùbá dáa. Gbogbo ohun tó bá tọ́ sí kọ̀ọ̀kan yín, láì fi ẹnikẹ́ni pé tẹnìkejì, gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín nínú ire, nínú ìdàkejì ẹ̀, èyí tó bá tọ́ sí oníkálùkù yín, kí Elédùmarè kó máa bá gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire, kó máa bá wa ṣe fún yín. Yóò ṣẹ láṣẹ Èdùmàrè. Ǹjẹ́ lónìí mi ní gbà wá lákòókò púpọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ rí i pé mò ń rán ọ̀rọ̀ kan mẹ́nu tí mo sì ti padà sọ lẹ́nu jọ́ mẹ́ta yìí pé mi ò lè sọ pé inú mi dùn pé ohun tí àwa kan ta ti ń pariwo látọdún yìí pé ọ̀pọ̀lọpọ̀ náà ti wá rí bẹ́ẹ̀ báyìí, wọ́n ti wá gbà bẹ́ẹ̀, àwọn náà ti wá ń pariwo ẹ̀. Kódà ó dàbí pé ó wá ń ká wọn lára jù wá lọ nísìnyí. Ṣùgbọ́n ohun tèmi ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ni pé a ti pariwo ọ̀rọ̀ yìí, a ti lọgun ẹ̀ kó tó le báyìí sẹ́yìn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò gbà wá gbọ́, wọn ò tẹ́tí sí wa, wọ́n rí wa gẹ́gẹ́ bí wípé ohun tá à ń sọ bóyá kò mọ́gbọ́n dání àbí kò sọ̀rọ̀ ńbẹ̀. Ó ní mo ṣe ní mi lè wá sọ pé inú mi dùn lénìí pé ó rí bó ṣe rí. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwòrán tó dá gbogbo wa wípé nígbẹ̀yìn gbẹ́yín ó padà yọ ọmọ tó ń sunkún, ó yẹ̀yẹ́ ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Ó ti pẹ́ táwa kan tá wá láti ìpínlẹ̀ Kwara tá jẹ́ ojúlówó ọmọ ọkọ kóòtù àjíire tá à ń pariwo fún gbogbo wa pé ṣé rí ohun tá là ń ṣe yìí, nǹkan kan ń ṣẹlẹ̀ ní Kwara, ó sì ń fẹ́ àmójútó. Ìdí tá a sì fi ń sọ ni pé a rí i pé tí gbogbo wa bá ní nǹkan kan ni wá, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà, àwọn bàbá wa, wọ́n ní tójò bá ń pàkan ọ̀rẹ́, gbogbo wa lè jíjọ ń pa, àjọ jẹ́ ọdún bẹ́nìkan ò bá ní. Wọ́n sì ní tára ilé ẹni tó bá ń jẹ kòkòrò lọ́sàn-án gangan tá à bá wí fún un, wọ́n ní tó bá di òru hẹrẹ kò ní jẹ́ kéèyàn náà gbádùn. Òun la ṣe ń pàkíyèsí gbogbo wa nígbà yẹn pé ẹ wá, gbogbo ohun tó bá wù ká fẹ́ ṣe níwọ̀nba ìgbà tá a bá ti gbà pé ọmọ ìyá ọmọ bàbá wa làwọn èèyàn kan ní Kwara, ẹ jẹ́ ká tibí pẹlẹbẹ ká mọ́ ọ̀lẹ̀ jẹ, nítorí pé ara ibi tí omi ti lè gbà tẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu òun níbẹ̀. A dẹ̀ ń ṣàpẹẹrẹ fún wa pé àwọn èèyàn kan wọ́n ti lo arúmọjẹ ẹ̀sìn, wọ́n ti fi gbalẹ̀ ńbẹ̀ yẹn tí wọ́n ti fi ń ran àwọn ará bí tí wọ́n fẹ́ gbalẹ̀, tí wọ́n ní àwọn fẹ́ mú ilẹ̀ dé etí òkun, wọ́n ti fi ń ràn wọ́n lọ́wọ́. Yálà wọ́n mọ̀ọ́mọ̀ ṣe, wọn ò mọ̀ọ́mọ̀ ṣe lọ́nà kan àbí kejì pé ọ̀rọ̀ yìí ń fẹ́ àmójútó. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò rí báwa ṣe wò ó, wọn ò gbọ́ bá a ṣe gbọ́. Àmọ́ nílẹ̀ tó mọ́ lénìí, ọ̀pọ̀lọpọ̀ ti wá rí bẹ́ẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tọ́pọ̀lọpọ̀ wa ń pariwo tá à ń sọ̀rọ̀. Gbogbo bá a ṣe ń gbọ́ tó di pé àwọn ìlú kan ti ń dahoro, oríṣiríṣi ti ń ṣẹlẹ̀. Dé àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀ tó pamọ́ tó ń sọ pé kán má sọ síta káwọn èèyàn má gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé ibi ìlànà ẹ̀sìn ó pọ̀ nínú ohun tí wọ́n fi mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ ká máa pè ní orí adé, ọba aládé nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kwara tá à ń sọ pé ìyà ń jẹ wọ́n, pé àwọn ará bí wọ́n ti ń gbabẹ̀ lọ díẹ̀díẹ̀. Ó ti ń yé ọ̀pọ̀lọpọ̀ wa. Ìmí inú wọn gan tó jẹ́ baálẹ̀, wọ́n lè lọ bá, wọ́n sọ bó bá ti ṣe tiwa, tíwọ náà inú ẹ̀sìn yìí tó ti ṣe báyìí. Ẹbí a kàn sọ fún bàbá wa ní òkè lọ́hùn, wọ́n wéwọ̀ náà ní láwàní nísìn. Bó ṣe third class ọba, wọ́n gbé ọ kúrò nípò baálẹ̀, wọ́n pè ọ́ lọ́ba.
àmọ́ ó mọ̀ ṣe tiwa. Ọ̀pọ̀lọpọ̀ torí àti jẹ àti mu, ọ̀pọ̀lọpọ̀ torí àti fèrú gbàbùkún wípé jẹ̀ ń ṣe ṣèbí yóò mú ìlú mi dàgbàsókè ni. Ṣùgbọ́n wọn ò rántí ọ̀rọ̀ àwọn bàbá wa, ọ̀rọ̀ àwọn àgbà tán ní olè tó lóun ó bọ túlẹ̀kùn ilé ẹ ṣe, òun ó bọ tú fèrèsé ṣe, òun ó ṣe òrùlé ilé ẹ tó já, tó gbéṣẹ́ fún, tó lóun ó ṣe fún ọ lọ́fẹ̀ẹ́, ó fura pé òun náà ni ó padà wá jálé ẹ, tí ó padà wá kó gbogbo ẹrù ẹ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn jẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa wọn ò rí bẹ́ẹ̀. Wọ́n rí bí ọ̀nà kan àti gòkè lọ́nà èrú ni. Bẹ́ẹ̀ ni, ẹ lọ wo gbogbo ohun tó wà lápá ibẹ̀ yẹn, ẹ lọ wo bọ́n ṣe ṣe structure yẹn. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ìṣẹ̀ǹbáyé tó jẹ́ ti Yorùbá, tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ first class ọba, àwọn ló yẹ ká bá ń bẹ̀. Ẹ rí i pé ó ṣeé ṣe kẹ́ ẹ bá wọn ní ipò third class, second class. Ẹ wá rá àwọn ìlú kan tó jẹ́ pé tán bá ń sọ̀rọ̀ pé wọ́n ń pàṣẹ, wọ́n ń lọ́ba, bíi baálẹ̀ ló yẹ ká máa gbọ́ pé wọ́n ní ńbẹ̀. Ẹ lè máa bá irú wọn, wọ́n á ní wọ́n ní ọba first class. Ṣùgbọ́n tẹ́ bá ti wò wọ́n, ẹ rí i pé láwàní ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń wé, kì í ṣe ọba aládé. Bẹ́ẹ̀ ni, even ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní adé, láwàní ni wọ́n ń wé, nítorí pé àwọn ará ibí ló gbìn wọ́n síbẹ̀, ná fún wọn nípò. Mo ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà fún gbogbo wa, mo ní tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ ní ìpínlẹ̀ Kwara, mo ní ẹ mú picture tí gbogbo wa jọ ń rí nípa Nàìjíríà tá à ń pariwo pé àwọn ẹ̀sìn kan àti àwọn ẹ̀yà kan wọ́n rò pé àwọn làwọn ní gbogbo wa, wọ́n kó gbogbo wa bíi pé àwọn kó wa sínú àgò. Ohun táwọn bá ti sọ ni àfi ká gbà. Tá a bá ti gbà lẹ́rọ̀, àá gbà léle àbí kó dogun kó dìjà. Mo ní kẹ́ ẹ wá fojú ẹ̀ wò pé bẹ́ẹ̀ làwọn ará Kwara inú hílàhílo tán ti wà látọjọ́ tó ti pẹ́ nìyẹn, tọ́pọ̀lọpọ̀ ò mọ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní bọ́mọdé ò bá dé inú oko baba ẹlòmíì rí, á lóko bàbá tòun ló tóbi jù, ló gbòòrò jù láyé. Àìrìnjìnnà sì ni àìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Ṣùgbọ́n kò ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ wa tá a wá láti ìpínlẹ̀ Kwara tá a dàgbà síbẹ̀, tí Elédùmarè sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn kiní yìí kó yé wa. Táwa náà ìwà ṣe alátẹnujẹ, tá a dẹ̀ kì í ṣe òpònú èèyàn, tá a rí bó ṣe yẹ ká a rí, òun ló jẹ́ kó tètè yé wa tá a ṣe ń lọgun tá à ń pariwo. Ara ìlọgun tí mo wá ń lọgun ńgbà náà pé tẹ́ bá wá ní ká dẹ́yẹ sí àwọn ará Kwara àti àwọn èèyàn wa tó wà ní Kogi, mo ní tó bá yá, oyè tó kan ará Awó ó lè padà wá kan ará Ẹdẹ. Wípé torí pé kí ni? Àwọn èèyàn yìí náà ni wọ́n súnmọ́ àwọn ìlú tó kù tá à ń pariwo, tá à ń sọ pé a fẹ́ gbara wa lẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kò sí bá a ṣe fẹ́ ṣe é, bá a bá lọ bá a bá bọ̀, kò sí bá a ṣe fẹ́ ṣe é. Ìlú Kwara ńsìnyí, ìpínlẹ̀ Kwara, tẹ́ bá lọ síbẹ̀, bẹ́ bá ti fẹ́ kúrò nú Kwara, tẹ́ bá ń bọ̀ lọ́nà pé a fẹ́ máa bọ̀ wá sí bí ọ̀nà Ọ̀yọ́ nǹkan nǹkan, tá a bá lọ gba títì àti ọ̀nà Àjàṣẹ́, tá a wá kọrí sí ọ̀nà Ìpẹ́, tá a gbà dé Ìjàgbó, á wá wọnú Ọ̀fà. Tá a bá kúrò ní Ọ̀fà tán, á kan Ẹ̀rìn-ilé. Tá a bá ti ń kúrò lẹ́rìn-ilé, tí mo bá ṣèrántí dáadáa, á lọ máa kan Òkùkù, eléyìí tó já sí pé a ti kúrò ní Kwara látìgbà tá a ti kúrò lẹ́rìn-ilé. Bá a ṣe ti ń wọnú Òkùkù, a ti wọnú Ọ̀ṣun State. Ẹni tó bá wá lérò, tó ní béèyàn ṣe ń farabalẹ̀ ro nǹkan, ó yẹ kó mọ̀ pé ohun tó bá ti ń ṣe wọ́n lẹ́rìn-ilé, ìṣẹ́jú mélòó ló kù kó dé Òkùkù. Ìdí nìyẹn ìwọ tó bá jẹ́ ẹni tó ń gbé Òkùkù, bọ́n bá ní nǹkan kan ń ṣẹlẹ̀ pé yóò ṣe ìpalára fún ẹni tó wà lẹ́rìn-ilé, kò yẹ kó máa fojú wò ó pé kò kàn ẹ́. Ó yẹ kó mọ̀ pé bó bá kúrò lókùkù tán, a ní Ẹ̀rìn-ilé tán, ńbo ló ń bọ̀? Òkùkù ló ń bọ̀. Tó bá wá padà sínú àwọn history, àwọn ìtàn tán ń sọ fún wa pé ní ayé ìgbàun,
tí àwọn aráabí tí wọ́n kógun wá tán ń jagun bọ̀, wọ́n ní ibo náà ti dá wọn dúró? Òṣogbo, léléyìí tó já sí pé wọ́n ti gba gbogbo ọ̀nà ibẹ̀ yẹn wá, wọ́n wá ń bọ̀ títí tán fi dóṣogbo, Òṣogbo náà ti wá kojú wọn tán ti dá wọn dúró. Ìyẹn gan tó fún ẹ láti ṣe kíni? Láti ṣe àpérò àti láti yẹ ọ̀rọ̀ yẹn wò pé bó bá tún lọ rí bíi tìgbà yẹn, báwọn aráabí yìí tán wà ní Kwara báwọn kan bá tiẹ̀ fẹ́ máa gbàbọ̀dè, ẹ jẹ́ káwa tó kù ẹ jẹ́ ká tètè dìde sáwọn tí ò gbàbọ̀dè inú wọn. Àtàwa àtàwọn tí ò gbàbọ̀dè ká tètè ṣe kíni? Ká rán àwọn tó fẹ́ gbàbọ̀dè létí, ká dá wọn padà sílé pé ẹ wá, ẹ má ṣe bẹ́ẹ̀, ìdí tẹ́ ẹ̀ fi gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ leléyìí. Ogun àtẹ̀yìn lẹ fẹ́ jẹ́ kó ja gbogbo ìran wa. Ká wá ṣe gbogbo ohun tó bá gbà láti rí i pé à jẹ́ káburú ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn wọ̀nwọ̀nyí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tètè rí bẹ́ẹ̀, a rò ó bẹ́ẹ̀. Ìgbà tó wá dẹnujọ́ mẹ́ta yìí tá à ń gbọ́ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀, ayé ìgbà kan bí ọdún kan àti bí oṣù mélòó sẹ́yìn, arákùnrin kan wà ní agbègbè ibi Ìgbàjà ńbẹ̀ yẹn tí wọ́n ń pè ní Ìjàgun. Tó jẹ́ pé gbogbo báwọn aráabí bọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn tán fẹ́ máa ṣọṣẹ́, òun ló ń ṣe kíni? Ó ń gbìyànjú láti rí i pé wọn ò rí gbogbo ọṣẹ́ tán fẹ́ ṣe, wọn ò rí ṣe. Ṣùgbọ́n ṣàdédé ni a dédé gbọ́ pé wọ́n ti mú un balẹ̀, wọ́n ti pa á. Ṣé ẹ mọ̀ wí pé olówó kan láàárín òtòṣì tó pọ̀, wọ́n ló tòṣì ní gbogbo wọn. Akíkanjú kan, jagunjagun kan tó gbójú tó ń dìde ní gbogbo ìgbà tó ń ṣe, bí ò bá rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn tó kù, kò ṣòro fọ́tàá láti múrú ẹni bẹ́ẹ̀, pàápàá jùlọ tó bá tún ti di pé ó tún ní ọwọ́ ọ̀tá inú ilé nínú. Látìgbà tí wọ́n ti mú arákùnrin balẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin yẹn, ṣùgbọ́n tí wọ́n ń dọwọ́ bò ó mọ́lẹ̀ tán ń sọ pé kán má pariwo síta, kán má sọ. Ìṣe wọn ní lápá ibẹ̀ yẹn. Wọ́n halẹ̀ mọ́ wọn ni wọ́n sọ pé Kwara state of harmony, ẹ má lọ pariwo síta pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ o. Òun ló fà á, ẹ́ ráwọn ìlú kan wà, tẹ bá gbọ́ tán ní wọ́n mólè kan, wọ́n wá ń lé lọ, ó wá dẹran àbódájá. Wọ́n mọ bí wọ́n ṣe dọwọ́ bò ó mọ́lẹ̀ tí wọ́n ní irú ẹ̀ ò ṣẹlẹ̀. Irọ́ ni wọ́n ń pa, tí wọ́n sì ní jẹ́ kán ṣèwádìí. Wọ́n mọ bí wọ́n ṣe dàrú. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtoríṣiríṣi nǹkan míì. Ohun tí mò ń sọ yé wa. Òun ló wá dífá fún pé wọ́n ń dọwọ́ bo kiní yìí mọ́lẹ̀, wọ́n ń dọwọ́ bò ó títí tálàbọrùn tó fi di ẹ̀wù sí wọn lọ́rùn. Gẹ́rẹ́gẹ́rẹ́ ó kúrò láàrin yẹn, ó ń lọ sápá ibòmíì. Nígbà kan a wá, a sọ̀rọ̀, a gba gbogbo àwọn bàbá yìí, a gbà wọ́n níyànjú pé ó dáa, bọ́mọ ẹni bá gbọ́gbọ́n kúkú nígbà ẹ̀rùn, òbí rẹ̀ náà máa gbọ́gbọ́n sísin sípadò pé ebó ní báwọn baba ńlá baba wa bọ́n ṣe ń ṣe láyé ìjọ́un. Léléyìí tó ṣeé ṣe kó má yé ọ̀pọ̀lọpọ̀ mọ́ ńsìnyí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti gbé ẹ̀sìn lórí, wọ́n gbé ẹ̀sìn lójú. Ohun tó yẹ kán mójútó, ibi tó yẹ kán dojúkọ, wọ́n ti dà á nù, wọ́n láwọn ò fẹ́ rí i. Ó sì ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ìlú, ó ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé kò rí báyìí láyé ìjọ́un. Ó ní báwọn baba ńlá baba wa bọ́n ṣe máa ń ṣe é. Gẹ́rẹ́gẹ́rẹ́ ọ̀rọ̀ yìí wá di pé ó di iṣu ata-yán-an-yan, ó wá di pé ó di tọ́rọ́ fọ́n kálé. Gbogbo èèyàn wá gbọ́ nígbẹ̀yìn-gbẹ́yín nítorí pé ọ̀rọ̀ ò tíì le jù ni à ń dọwọ́ bò ó, là ń sọ pé kán má gbọ́. Mo ṣì ń bọ̀ wá ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ṣùgbọ́n eléyìí ìdí tí mo fi fẹ́ ṣe ni pé ó ní fọ́nrán kan tó jáde tí mo rí lénìí, tó sì ṣe àpẹẹrẹ ohun tí mò ń sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo fẹ́ mú pọ̀ mọ́ra wọn láti jẹ́ kí àwọn nǹkan kan máa yé wa. Fọ́nrán tí mo dẹ̀ ń sọ yìí, màá fi sí fún wa láìpẹ́ yìí, kó má dàbí pé atótónu mi pọ̀. Mi ì dẹ̀ fẹ́ kí fọ́nrán yìí gan tí mò ń ṣe, mi ì fẹ́ kó gùn ju bó ṣe yẹ lọ. Mo fẹ́ kó mọ níwọ̀ntúnwọ̀nsì, kọ́pọ̀lọpọ̀ wa ká lè wò ó, ká gbọ́ àgbọ́yé lórí ẹ̀. Bá a ṣe ń pariwo lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ń sọ pé àwọn èèyàn ti wá lọ sọ́dọ̀ gómìnà, wọ́n ti ṣe oríṣiríṣi, pé gómìnà wá ó kó àwọn kan wá fún wọn, ṣùgbọ́n àwọn tó jẹ́ pé
àtọ̀dọ̀ Miyetti Allah ní gbogbo ìrìn àjò yẹn ti wá, tí àwọn olóòdẹ ìlú kọ̀ọ̀kan láwọn agbègbè yìí wọ́n wá kóra wọn jọ. Ọ̀pọ̀lọpọ̀ wa la ti rí fọ́nrán yẹn tí wọ́n wá ń sọ̀rọ̀ tán ní rárá kì í ṣe ohun táwọn ń fẹ́ nìyẹn, ọ̀tọ̀ lohun táwọn béèrè. Kàkà tẹ́ fi lọ kó Miyetti Allah wá tẹ́ kóbọn lé lọ́wọ́ pé kó wá máa ṣọ́ àwọn, ohun táwọn béèrè lọ́wọ́ yín ni kẹ́ fáwọn láṣẹ, kẹ́ gbà wọ́n láàyè káwọn ṣe. Àwọn tóra àwọn sọ, torí Miyetti Allah tẹ́ lọ kó wá nísìnyí àwọn ti rí pé wọ́n ti lọ ń yọ́ àwọn olóòdẹ ìlú kọ̀ọ̀kan, wọ́n ti lọ ń yọ́ wọn ká mọ́lé, wọ́n ti ń pa wọ́n ní kọ̀ọ̀kan kó tó di pé wọ́n wàá pa gbogbo àwọn tán. Àwọn ò béèrè Miyetti Allah fìjìláńtẹ́ láti wá ṣọ́ àwọn, ẹrú àwọn lágbára ẹ̀ fáwọn láṣẹ ni pé káwọn dáàbò bò ìlú àwọn mọ báwọn ó ṣe ṣe, àwọn dẹ̀ tó já ara wọn gbé, ṣùgbọ́n tá à tí ì gbọ́ nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ tí wá ń ṣèwádìí gẹ́gẹ́ bí ohun tá a ti ń béèrè lọ́wọ́ wọn látijọ́ pé ẹ má gbọ́rọ̀ ẹnu tiwa, ẹ̀yin náà ẹ lọ sápá bẹ̀, àbí ẹ rán àwọn èèyàn kan bá yín fimú fínlẹ̀, kó má dàbí pé Dr. Ọlábánjí kan ló ń sọ, àbí Dr. Mike Ọláníwọ̀ọ́mọ̀mísí ló ń sọ, irọ́ ló ń pa. Ẹ̀yin náà ẹ lọ kẹ́tì ẹ lọ járọ wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wá ráwọn èèyàn tán ń fún wọn ní àlàyé pé bá a ṣe ń sọ látijọ́ ẹ̀ lórí, àwọn náà tí wá gbà bẹ́ẹ̀. Orí ìyẹn la wà tá à ń sọ lọ́wọ́. Mo sọ fún yín, mo ní àwọn ìlú kan wà tí irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ò tíì máa ṣẹlẹ̀ ńbẹ̀. Ohun tí ò dẹ̀ yọ́ pọ̀lọpọ̀ wa ni pé ara ìdí tẹ́ ẹ̀ fi tíì máa gbáriwo ńbẹ̀ kírú àwọn ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé àwọn ìlú yẹn wọn ò gbàgbé ibi tán ti ń bọ̀. Àwọn ò tíì tara wọn lọ́pọ̀, wọn ò tíì sọra wọn nù kán gbé adé kalẹ̀ kán lọ máa wé láwàní. Wọ́n sì ń gbé adé pé ọba ilẹ̀ káàárọ̀ oòjíire làwọn. Wọ́n sì mọ ohun tó tọ́ àti ohun tó yẹ. Òun lẹ ṣe tíì máa gbọ́ awuyewuye lọ títí lápá bẹ̀. Kì í ṣe pé wọn ò tíì mọ débẹ̀, ṣùgbọ́n wọn ò ráàyè gbilẹ̀ ńbẹ̀. Ara àpẹẹrẹ tẹ́ fi mọ̀ ni pé ṣẹ rántí pé bí ọdún 3 àbí mélòó sẹ́yìn wọ́n lọ pa bàbá wa kábíyèsí ọba Koro, ajagunfẹ̀yìntì ọ̀gágun Olúṣẹ́gun, tẹ́ bá rántí, tán gbá wọn àti ìyàwó wọn. Wọ́n padà fi ìyàwó wọn lẹ̀ ṣùgbọ́n wọ́n pa ọ́nkù wa yẹn. Ohun tí mò ń sọ yé wa. Now ìyẹn ẹ jẹ́ á gbà pé ó bọ́ sáṣìṣe, ó sì ní ọwọ́ ara àwọn onílé nínú, ó ti lọ́wọ́ nǹkan míì nínú, ẹ jẹ́ á gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣẹ rí gbogbo àwọn ìlú tó kù lágbègbè yẹn, ẹ rí i pé wọn ò tíì rí bẹ̀ yẹn penetrate lọ títí. Kì í ṣe pé wọn ì débẹ̀, wọ́n ń débẹ̀, ṣùgbọ́n wọn ò tíì ráàyè gbilẹ̀ ńbẹ̀ wọ́n ṣe ti gbilẹ̀ láwọn ìlú ibi tó jẹ́ pé àwọn nǹkan ti gbà bọ̀dè nípa pé à ń fi gbogbo ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Òun ló fa ariwo tẹ́ ẹ̀ ń gbọ́ láàrin yẹn. Àpẹẹrẹ irú ẹ̀ mo fẹ́ fi hàn wá. Nǹkan kan ṣẹlẹ̀, mo wá rí fọ́nrán yẹn. Wọ́n mú àwọn kan nínú àwọn agbésùmọ̀mí ajínigbé Fúlàní yìí, wọ́n wá kó wọn lọ sí local government ní ìlú Ìlọ́fà, eléyìí tó jẹ́ local government secretariat Òkè-Ẹ̀rọ local government, níbi tílùú tèmi tó fall sí. Ẹ bá ti gbédè tán sọ ńbẹ̀, èdè apá ọ̀dọ̀ tiwa òun náà ń sọ yẹn. Bẹ́ẹ̀ ni, mo máa ń sọ kinní kan fún gbogbo wa. Àtìlọ́fà o, àtodò Ọwá o, Ẹ̀kàn méje o, Òṣí o, Òbó o, Ìdọ̀fin odò Aga o, kí ni wọ́n ń pe àwọn ìlú yìí, wọ́n pọ̀ lápá ibẹ̀ yẹn títí tó fi dé Koro, ìlú mi ni gbogbo ẹ̀. Kò sí nǹkan kan tí nǹkan kan ṣẹlẹ̀ nínú àwọn ìlú yẹn tí màá ní mi ò feel impact ẹ̀ àbí kò kàn mí. Ẹ jẹ́ á gbàgbé pé bóyá a lè máa ní àwọn differences wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan, pé bóyá wọ́n ní wọ́n ń jà sílẹ̀ àbí wọ́n ń jà sáàlà àbí wọ́n ń pàtàn fúnra wọn pé ẹnìkan ló ju ẹnìkan lọ àbí ẹnìkan ló kọ́kọ́ débì kan. Ọ̀tọ̀ láàyè ibẹ̀ yẹn. Inú ìjà ìfẹ́ lèmi sì kà yẹn sí, wípé ọmọ ìyá ọmọ bàbá à ń bára wa jàjàfẹ́ ni. Kì í ṣe bíi pé káburú wa máa lọ ṣe kan nínú àwọn ìlú yẹn, kí n wá jókòó síbì kan, kí n wá inú mi ń dùn. Wọ́n wá mú àwọn aráabí níbi tí wọ́n ní wọ́n ti fẹ́ ṣe ọṣẹ́. Màá fi fọ́nrán yẹn sí.
lẹ́yìn fọ́nrán yẹn tẹ́ bá wò ó tán ẹ wàá gbọ́ ẹnìkan á wá tún sọ̀rọ̀ pé nǹkan kan tún wá ṣẹlẹ̀ ibẹ̀ yẹn ti wá wọnú Ọ̀ṣun state mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ wá gbọ́ èdè tí bàbá yẹn ń pè kẹ́ wá mú lọ bí ọ̀rọ̀ táwa ń sọ látijọ́ yìí pé ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni ẹ lè dẹ́yẹ sí àwọn ìlú káàárọ̀ àjíire tó wà ní Kwara tẹ́ bá ní ká dẹ́yẹ sí wọn ká fi wọ́n lẹ̀ gbogbo aburú tó bá kàn wọ́n lápá abẹ̀ nígbà tí ó bá kúrò ńbẹ̀ ó máa kan Ọ̀ṣun tó bá dẹ̀ ti kan Ọ̀ṣun ìgbà mélòó ló máa fi kan Ọ̀yọ́ ló máa spread pàápàá jùlọ tá a tiẹ̀ tún ti ní àwọn kànrànjàngbọ̀n kan tán ti lọ jókòó sáàárín bíi Rashidi nílùú Ìwó tó náà ti ń gbàbọ̀dé bẹ́ẹ̀ so bí ìgbà tá a fẹ́ jẹ́ káàrà kó ran bọ́ǹbù lọ́wọ́ ni ṣùgbọ́n láì dènà pẹnu láì rojọ́ ẹnu jù ẹ wo fọ́nrán yìí ẹ wo tàwọn tí mo ní wọ́n mú tán kó lọ local government ẹ wá wo bàbá tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn àti arákùnrin tí wọ́n fi hàn wípé orí ló kó yọ àti àlàyé tán ń ṣe ẹ wá gbọ́ ọ̀nà ibi tán ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ wo àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ yẹn tó affect tẹ́ fi rí ohun tí à ń sọ kó lè yé gbogbo wa dáadáa ẹ máa bá mi ká lọ. Àwọn kidnapper ẹ̀rí wọn àwọn márùn. Kékeré kan. Ọ̀rẹ́ bá dúró tì yán. Ẹ̀rù bàbá ti rẹ̀ ń múnú ẹ lọ. Ẹ̀rù bàbá ti rẹ̀ ń múnú ẹ lọ. Káwé sí wọn dáná. Ọ̀kadà ní kíni. Me, just only. Okay, now they carry them, they go Okada which Okada? Then me Sinanka. Muhammad Bello. Muhammad Bello. Ó ṣẹlẹ̀ ní alẹ́ àná mọ́júmọ́ èní àwọn bòròró ni wọ́n wá sí omi funfun alọ́nà omi funfun road wọ́n wá láti wá jí àwọn ènìyàn gbé ṣùgbọ́n Ọlọ́run ló yọ ẹni yìí tí Ọlọ́run fi kó yọ tó fi kúrò ní àárín wọn ojú ibi tí ìbọn ti balẹ̀ ń wò yìí o Ẹ̀jẹ̀ gan sàn létí ẹ̀. ẹ wo gbogbo etí ẹ̀ Bó ṣe ń ṣẹ̀jẹ̀. ó sá mọ́ wọn lọ́wọ́ ó escape mọ́ wọn lọ́wọ́ ni ṣùgbọ́n dírẹ́fà tó drive mọ́tò ibẹ̀ la fẹ́ lọ ń sìn so wọ́n ti pa so ẹjọ́ ní Federal Local Government Ọ̀ṣun State ọ̀rá ìgbómìnà omi funfun so ibẹ̀ la ti ń sọ̀rọ̀ baálẹ̀ omi funfun ló ń bá yín sọ̀rọ̀ o so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lélẹ́yìí o so wọ́n ti wọ àdúgbò wa o so àti ń lọ sí ọ̀nà Kwara State ní àti Kwara ni wọ́n gbà wọlé so lélẹ́yìí kẹjú yẹ kà so lélẹ́yìí o. ṣé ẹ̀yin náà ti rí fọ́nrán tí mo fi hàn wá ṣé ẹ ti gbọ́ àlàyé tí bàbá tó sọ̀rọ̀ ní fọ́nrán tá a wò nígbẹ̀yìn yẹn ṣé ẹ gbọ́ àlàyé tí wọ́n ṣe ṣé ẹ gbọ́ bí tí wọ́n ní ìlú omi funfun tí àwọn ń sọ tó wà nínú Ọ̀ṣun state ni ṣùgbọ́n ọ̀nà boná níṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ọ̀nà pé káwọn máa padà sí Kwara now which means tẹ bá trace ẹ̀ back nígbà tí wọ́n ń padà bọ̀ bíi pé wọ́n bọ̀ ń Kwara wọ́n ń bọ̀ lọ́nà Òkùkù wá sọ́nà Ẹ̀rìn Ilé ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ohun tá à ń sọ tí gbogbo wa ń gbìyànjú àti gbára wa yànjú pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni kì í ṣe ọ̀rọ̀ pé àwọn kan ni ẹ rí i pé aburú tó ń ṣẹlẹ̀ ń sìn àtohun tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ti dàbí parí ìdí ọ̀rọ̀
àtòhun tá a ti rí pé àròpó ń fà á tọ́rọ̀ yóò fi fẹ́ lójútùú tó fi ń di pé gómìnà ń ṣe bí ẹni pé àmọ́ ohun tó yẹ ká ṣe sọ́rọ̀ ẹ̀ nípínlẹ̀ Kwara àti rí i pé àṣìṣe àti aburú tó ti ṣẹlẹ̀ látọjọ́ tó ti pẹ́ tó ti gbilẹ̀ síbẹ̀ yẹn òun ló dàbí pé ó ń fà á àbí bẹ́ẹ̀ kọ́ kí ó má bàa wá di pé ọ̀rọ̀ yìí á di tọ́rọ́ fọ́nkálé ó fọ́nkákò tó máa expand táwa máa kan àwọn ilẹ̀ káàárọ̀ àjíire tó kù òun ló ṣe yẹ kí gbogbo wa ká dìde sọ̀rọ̀ ìta mójútó tá a wá bó ṣe máa lójútùú ọ̀pọ̀lọpọ̀ mo rí tá à ń ṣatótónu lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí láàrin àwọn àgbà méjì àwọn ọba káàárọ̀ àjíire méjì nítorí àwọn tí ó sọ pé rárá o má sọ bẹ́ẹ̀ mọ́ láàrin ọba káàárọ̀ àjíire ìyẹn bàbá wa Ọ̀nìrìṣà àtọba ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ń torí àwíjàre àti àsọbánu tí wọ́n fẹ́ sọ wọ́n ń sọ oríṣiríṣi wọ́n jáde wọ́n ní ṣé ohun tó tiẹ̀ yẹ kọ́ ní máa ṣe nìyẹn wọ́n ń pa àwọn ọmọ káàárọ̀ àjíire ní ìpínlẹ̀ Kwara kó lọ síbẹ̀ kó lọ sọ̀rọ̀ kó lọ ṣe nǹkan wọn rí nǹkan ṣe sí ó yẹ kó lọbẹ̀ kó pàṣẹ mo gbà pẹ̀lú yín bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n lè lọbẹ̀ kán pàṣẹ ó yẹ kán lè lọbẹ̀ kán ṣe nǹkan sí ṣùgbọ́n ohun kankan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lákìyèsí ni pé ṣé ní ìpínlẹ̀ Kwara gangan gbogbo àwọn ọba aládé àwọn tó jẹ́ ọmọ kóòtù àjíire tán wà ńbẹ̀ gbogbo ìlú kóòtù àjíire tán wà ńbẹ̀ ṣé ẹnu wọn kò ṣé wọ́n fìmọ̀ ṣọ̀kan ṣé à ní àwọn tó jẹ́ pé loyalist emir ni wọ́n tí wọ́n wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n bá tiẹ̀ dìde ìrànlọ́wọ́ tán bá lọ bá wọn àwọn á máa ṣèṣe pé ẹ fà wọ́n lẹ̀ wọ́n á dẹ̀ máa hùwà abẹ̀yìnbẹbọ jẹ́ ṣé ohun tó yẹ kó kọ́kọ́ ṣẹlẹ̀ tó yẹ kó ṣáájú sóun ni gbogbo wa ń sọ yẹn abakàn ń wá wàwí àti àwíjàre then ṣé a ti gbàgbé ni ẹ lọ wo fọ́nrán tí mo ṣe gbẹ̀yìn mo ní kó tó di pé bàbá wa Aláàfin wọ́n dórí àpèrè wípé a gbọ́ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ Túnjí lọ́hùn ìyẹn l'Amẹ́ríkà tí ò tún ṣe ní Nàìjíríà o wípé wọ́n wá ní Ọọ̀ni gbé oníṣẹ́ dìde wọ́n lọ síbẹ̀ ṣùgbọ́n bàbá wa ò wá dé láti ìlú tán wà ńgbà yẹn wọ́n pe àwọn yẹn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ṣé ilẹ̀ Ilé-Ifẹ̀ ṣó dé ìlú tá à ń pè ní Ọ̀yọ́ Túnjí l'Amẹ́ríkà lórí ilẹ̀ Amẹ́ríkà là ń sọ o kò ṣe ilẹ̀ Nàìjíríà o kẹ́ bá mi fi òye gbé o wípé wọ́n rán irú iṣẹ́ yẹn wọ́n rán sáwọn yẹn pé àfira kan kúrò ńbẹ̀ now nínú gbogbo ìtàn tá a ti gbọ́ nínú history ẹni tí gbogbo wa tá a jọ gbọ́ pé ó lọ ìlú Ìlọrin ó tẹ̀ ìlú Ìlọrin dó yálà àgbà p'Áfọ̀njá ni àbá gbà pé Ládẹrin bàbá rẹ̀ ló tẹ̀ dó èyí tó wù ká gbà ńbẹ̀ ohun tí gbogbo wa nígbàgbọ́ pa gbọ́ ni pé ìlú Ọ̀yọ́ right náà ti gbéra dìde tán fi tẹbẹ̀ yẹn dúró ṣé tí Ọ̀nìrìṣà bá dédé dìde tó kọjá sí Kwara tó lọ ń sọ̀rọ̀ ńbẹ̀ tó ń pàṣẹ tó lóun fẹ́ gba àwọn ọmọ káàárọ̀ àjíire tó wà ńbẹ̀ lẹ̀ ṣé kò tún ní mú èdè àbùkù àbí gbọ́n mi sí omi òtó ṣé kò tún ní mú wá dé pé kí lòun wá láàrin òun ẹ jẹ́ kọ́rọ̀ mi yé wa dáadáa o ṣé kò tún ní mú gbọ́n mi sí omi òtó dání ṣé kò ní dogun kò ní dìjà ṣé kò ní di pé àwa ń lẹ̀ dí àpò pọ̀ pé ókè àwa la ní Ìlọrin Ọ̀yọ́ ló ní Ìlọrin tí Ọọ̀ni bá ń sọ̀rọ̀ pé àwọn ìlú tó kù bí àwọn Ìgbómìnà àwọn Òkè Ẹ̀rọ́ àwọn Èkìtì Ìfẹ́lódùn Ìrẹ́pọ̀dùn Ọ̀fà àwọn wo ló tún wà ńbẹ̀ oríṣiríṣi local government ló wà ńbẹ̀ yẹn Ṣàárẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ó yá ọmọ wa ni yín ṣé kì í tún ṣe pé a tún mọ gbóhùn pé bó lè dìjà kó dìjà bó lè dogun kó dogun òun lèmi ṣe kọ́kọ́ sọ pé
ó lóhun tó yẹ kó kọ́kọ́ ṣáwájú, òun ni ìrẹ́pọ̀ àti àgbọ́yé láàrin gbogbo àwọn bàbá wa tán jẹ́ ọba ilẹ̀ káàárọ̀ oòjíire pàápàá jùlọ láti ìpínlẹ̀ Kwara. Kí ìrẹ́pọ̀ yẹn ti kọ́kọ́ wà, kí àgbọ́yé ti kọ́kọ́ wà, kí gbogbo wọn ti kọ́kọ́ fìmọ̀ ṣọ̀kan kán ṣetán pé ó yá ẹ̀yin bàbá wa ẹ wá dá sí. Then gbogbo dúnkùú gbọ́nmi sí omi òto tó ń lọ lọ́wọ́ láàrin Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ń ṣe sí Ọọ̀ni of Ifẹ̀, kí àwọn àgbààgbà ti dìde kán ti yanjú ẹ̀. Ṣé kìí ṣe ìgbà yẹn ni wọ́n á tó lè jọ ṣiṣẹ́ papọ̀ tí wọ́n ó ṣe lè ní bóyá tiẹ̀ fẹ́ lọ sọ nǹkan kan láì ṣe pé kankan ni wọ́n fẹ́ lọ síbẹ̀ yẹn pé kán lọ kà wọ́n lábùkù, nítorí pé ẹ já sòótọ́ fúnra wa ká má tanra wa jẹ. Bí gbogbo ohun tá à ń sọ yìí tí ò bá ṣẹlẹ̀, bọ́n bá lọ bẹ̀ bọ́n bá láwọn ń pàṣẹ, tí ò bá ti lọ́wọ́ ìjọba àpapọ̀ nínú pé ìjọba àpapọ̀ tì wọ́n lẹ́yìn gbágbáágbá pé ó yá ohun tẹ́ ẹ lẹ́ fẹ́ lọ ṣe yẹn lọ ṣe àtìyín lẹ́yìn, òun ni ó sì ṣẹlẹ̀. Ẹ gbàgbé bó ṣe jẹ́ o, bí ìgbà tá a fẹ́ lọ máa fi àwọn orí adé wa ìkankan nínú àwọn méjèèjì bí ìgbà tá a fẹ́ lọ máa fi wọ́n wọ́lẹ̀ ni. Ṣùgbọ́n tírẹ́pọ̀ bá kọ́kọ́ wà láàrin wọn látòkè lọ́dọ̀ tiwọn, tí wọ́n ṣe bí ìrẹ́pọ̀ ṣe wà láàrin àwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire tó wà ní Kwara táwọn náà ní ìrẹ́pọ̀, tí wọ́n wá jọ pẹnu pọ̀ pé ó yá wọn bí ìyáláyà ẹnìkankan dá tí ó wò wọ́n lójú àbí tí ó fọwọ́ pa àṣẹ wọn lójú. Ṣùgbọ́n tíyẹn ò bá tíì ṣẹlẹ̀, ẹ má jẹ́ á tanra wa, ẹ má jẹ́ á jàjà ẹ̀bi, ẹ má jẹ́ á porí àwọn bàbá yìí pé àwọn nìkan wá lọ yanjú ọ̀rọ̀ yìí. Pàápàá jùlọ bí ìgbà tá a mọ̀ọ́mọ̀ tá a fẹ́ máa fa ọ̀rọ̀ sí Ọọ̀ni Ilé Ifẹ̀ lọ́rùn ni tá a bá ń porí bàbá yẹn. Ó yé ọmọ tó ń sunkún, ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Ilẹ̀ tí ò bá sojú ẹni sú, wọ́n léèyàn ò kì í mọ òkùnkùn ẹ̀ rìn. Kwara ni wọ́n bí mi sí, ibẹ̀ ni mo dàgbà sí kó tó di pé mo rìnrìn àjò wá sókè òkun. I understand the terrain, ó yé mi dáadáa, kò rú mi lójú, ó yé mi dáadáa. Mi ò ní fẹ́ kọ́ tanná fẹ́nikẹ́ni nínú yín lórí ọ̀rọ̀ yìí. Nítorí pé kó má dàbí pé èèyàn fẹ́ dájà lẹ̀ àbí èèyàn fẹ́ dúkùúlẹ̀, a lè máa pẹ́ ẹnu sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kó lè yé yín dáadáa, ẹ lọ sórí ìkànnì bàbá mi Adéfáì Wálẹ̀sìn. Wọ́n ṣe fọ́nrán kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n sọ̀rọ̀ nípa wípé ṣé Fúlàní gangan nìṣòro wa àbí ẹ̀sìn? Ẹ lọ gbọ́ fọ́nrán yẹn, ẹ lọ gbọ́ dáadáa. Ohun tí àwa ò fẹ́ kó ti ẹnu wa jáde, ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ńbẹ̀ yẹn tí ó dẹ̀ yé gbogbo yín dáadáa yégéyégé láì ṣẹ́kù kan. Tí n bá rí bàbá wa yẹn bá sọ̀rọ̀, bọ́n bá fún mi ní permission, tán bá gbà mí láàyè, màá mú fọ́nrán yẹn wá, màá play ẹ̀ kí gbogbo wa ká tẹ́tí ká gbọ́ ohun tí wọ́n sọ ńbẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ kú gbogbo ìgbà. Elédùmarè á túlé àti ọ̀nà oníkálukú yín ṣe. Elédùmarè á ràn wá lọ́wọ́, ọ̀rọ̀ wa á gbà á lójú. Ìran wa ọmọ káàárọ̀ oòjíire a ní parun, aburú ò sì ní ṣe kankan nínú ìlú wa. Gbogbo àwọn alábọ̀dé, àwọn ọlọ̀tẹ̀, yálà wọ́n mọ̀ọ́mọ̀ wọn ò mọ̀ọ́mọ̀ tán rìnrìn àjò tó máa ba ilẹ̀ káàárọ̀ oòjíire jẹ́ àbí tó máa tú àwọn ìlú ilẹ̀ káàárọ̀ oòjíire àbí tí ó máa dá wàhálà lẹ̀ láàárín àwọn orí adé wa. Elédùmarè á bá wa fi gbogbo wọn, á fi wọ́n ṣètùtù aburú tí wọ́n dá kalẹ̀ láṣẹ Èdùmàrè. Á rí bẹ́ẹ̀, á ṣẹ bẹ́ẹ̀. Àtèmi àtẹ̀yin a ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Elédùmarè á máa pa lílọ bíbọ̀ wa mọ́. Jíjẹ mímu wa kò ní bọ́ síbi tó ṣòro. Ọkọ́ ọba, àdá ọba kò ní sá kankan nínú wa lẹ́sẹ̀ o. Wọ́n níbi gíga gíga báyìí òun là á bọ́jọ́. Òkè òkè sì ni ọwọ́ afúnni ń gbé. Òkè lá máa lọ o, àní relẹ̀ láéláé láṣẹ Èdùmàrè. Ẹni tó ti wà lókè kò ní jábọ́. Àwọn tó wà ńsàlẹ̀ tí wọ́n ń gbìyànjú àti dókè láṣẹ Èdùmàrè, gbogbo wọn ni wọ́n ó gun àkàsọ̀ ọlà tí wọ́n á dẹ̀ dókè láṣẹ Èdùmàrè. Láì níra, láì mú tìnira dání, láì mú tàìsàn dání. Ǹjẹ́ gbogbo wa pátápátá ìkankan nínú wa ò wá ní fàìsàn lògbà láṣẹ Èdùmàrè. Ikú tó yáwọ́ ò ní pa ìkankan nínú wa o.
ọmọ aráyé ò sì ní fẹ́ gbà fún wa lóúnjẹ jẹ Elédùmarè ò ní fi wálẹ̀ fọ́tà mú àní rìn ìjọ tẹ̀bí ń pọ̀nà láṣẹ Èdùmarè títí dìgbà tá a bá tún pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín ni Dr. Ọlábánjí Ọlágúnjú mo ń kí gbogbo wa ò pé káríra láyọ̀ ká pàdé láyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa ó dàbọ̀ ẹ ṣeun. Àwọn kidnapper ẹ̀rí wọn àwọn márùn. Kékeré kan. Ọ̀rẹ́ bá dúró tì yán. Pẹ̀lú bàbá tí ń múnú ẹ lọ. Pẹ̀lú bàbá tí ń múnú ẹ lọ. Ká wéèsì wọn dànù. Ọ̀kadà ní kíni. Me, just only. Okay, now they carry them, they go. Okada. Which Okada? Then, me Sunanka. Muhammadu Bello. Muhammadu Bello. Ó ṣẹlẹ̀ ní alẹ́ àná mọ́júmọ́ èní àwọn bòròró ni wọ́n wá sí omi funfun alọ́nà omi funfun road wọ́n wá láti wá jí àwọn ènìyàn gbé ṣùgbọ́n Ọlọ́run ló yọ ẹndé tí Ọlọ́run fi kó yọ tó fi kúrò ní àárín wọn ojú ibi tí ìbọn ti balẹ̀ ń wòye o Ẹ̀jẹ̀ gan sàn létí ẹ̀. ẹ wo gbogbo etí ẹ̀ Bó ṣe ń ṣẹ̀jẹ̀. ó sá mọ́ wọn lọ́wọ́ ó escape mọ́ wọn lọ́wọ́ ni ṣùgbọ́n driver tó drive mọ́tò ibẹ̀ la fẹ́ lọ ń sìn so wọ́n ti pa so ẹjọ́ ní Federal Local Government Ọ̀ṣun State ọ̀rá ìgbómìnà omi funfun so ibẹ̀ la ti ń sọ̀rọ̀ baálẹ̀ omi funfun ló ń bá yín sọ̀rọ̀ o so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lélẹ́yìí o so wọ́n ti wọ àdúgbò wa o so àti ń lọ sí ọ̀nà Kwara State ní àti Kwara ni wọ́n gbà wọlé so lélẹ́yìí kẹjú yẹ kà so lélẹ́yìí o.